lásìkò ọkọ rere lọ́dẹ ìwọ̀n aya ni bàbá rere lọ́dẹ ọmọ ni ẹni ayé ń fẹ́ báyé tí ń gbádùn rẹ̀ kó lódùn má lè jẹ́ ò gbádùn ayé. Tajudeen o ọmọ olúlóbí sí ọmọ tápà tó ní ìgúnnu ọmọ aláró tó ní mìíràn tó lẹ́sìn ni ọmọ àfàmúṣèlú bí kìnní báwo kìnní tápà wọn a sì máa ń súnmú sí ìtọ́pẹ́lẹ́nu wá dín ìwarapa ọ̀rọ̀ pẹ́nilẹ̀ wọn a sì máa ń dín tán ni ọjọ́ ń tápà ọba bọ́ wọn ní àwa òtútù owó wọn òtútù owó ló sọ ògbọ́ wọn ní àwa afárá oyin sọ wọn ògóńgó tabari òtútù owó tààrà afárá oyin ó wá gbọ́ ẹni tí ó bá wà gbẹ̀lẹ̀ lóge ìdùnnú nílé olúbi sí ọmọ olúbi pé ó yá ó kọ ẹni tí ó bá wà sùn pàdó fọjọ́ méje nílé bàbá ẹ̀yìn ni wọ́n yín sin tápà ní jogun òró ni wọ́n sin tápà nílé ìyá ọmọ eléégún gogoro tí ó gbọ́dọ̀ jú lábẹ́ ọdán tùmí gẹ́sẹ́ kí n bèrò mi rógun o tùmí kànsá kí n bèrò mi rọ́ṣà tùmí gédégédé kí n bèrò mi rògbòdò alájà ní mi o àwọn ọmọ rẹ ọmọ olóríire ló rán mi wá náà ní máa ga bàbá wọn ni látòrí àṣà kí arẹwà lóbìnrin ni àjọkẹ́ adé àdùkẹ́ Násírùdín ní Àyìndé òun àpọ̀nbí wọn kọ́ tó fi dórí Àníkẹ́ ọmọra o wọ́n ní mọ̀ pé o máa bá Tápà dọ́yà o máa bá Tápà.